àwọn agbébọn ya wọ ọjà ṣekú pa èèyàn 30 wọ́n sì tún jí ọ̀pọ̀ èèyàn gbé lọ. kò mà dín ní 30 èèyàn tó pàdánù ẹ̀mí wọn báyìí báwọn agbébọn bí wọ́n ṣe ya wọ ọjà kan nílùú Kazuwandaji ní ìpínlẹ̀ Niger lọ́jọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 3 oṣù kínní ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger ó mà sọ wípé láti inú igbó ọba kan tó wà ní agbègbè náà ń làwọn agbébọn ọ̀hún ni wọ́n mà ti tú jáde tí wọ́n sì dáná sí apá ibìkan nínú ọjà náà. àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Niger Wàsíù Abíọ́dún tó mà fi léde ní ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ 4 oṣù kínní ó fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn tó mà lé ní 30 ni wọ́n mà ṣekú pa níbi ìkọlù náà. bákan náà ló mà sọ wípé ọ̀pọ̀ èèyàn táwọn kò tí ì lè fi ìdí iye wọn múlẹ̀ báyìí ń làwọn agbébọn náà mà tó jí gbé lọ o. Abíọ́dún fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti ṣe àrídájú rẹ̀ pé wọ́n rí àwọn tí wọ́n mà jí gbé náà gbà kalẹ̀ àti pé àwọn yóò máa fi tó gbogbo àwọn èèyàn létí bí gbogbo ẹ bá ṣe ń lọ o. Abdullahi Rofia òṣìṣẹ́ àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Niger ìyẹn Niger State Emergency Management Agency ó mà sọ fáwọn oníròyìn pé níṣe ni àwọn agbébọn náà òun wọ́n mà so àwọn èèyàn lọ́wọ́ àti ẹsẹ̀ tí wọ́n sì fi ọ̀bẹ tí wọ́n fi ṣe ìkọlù sí wọn. Rofia sọ wípé ọ̀pọ̀ aráàlú ó ní kò lè jáde síta mọ́ báyìí látàrí ìbẹ̀rù tó máa gba ọkàn wọn. wọ́n bẹ̀rù pé tí àwọn bá bá ẹnikẹ́ni sọ̀rọ̀ wọ́n á máa padà wá láti wá ṣe ìkọlù sí àwọn ni. àjọ tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ó ti wà ní agbègbè náà láti ṣe ìtọ́jú àwọn tó farapa níbi ìkọlù náà. ìkọlù yìí ló máa ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ táwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ ilé ẹ̀kọ́ St Mary School Papiri tó mà lé ní 250 wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ kúrò ní àkàtà àwọn agbébọn tó mà jí wọn gbé nínú oṣù kọkànlá ọdún 2025. ìlú Kazuwandaji ó súnmọ́ ìlú Papiri tí ìjínigbé náà ti wáyé. àwọn aláṣẹ sọ pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mà jí gbé náà òun ló ti gba ìtúsílẹ̀. fún ọ̀pọ̀ ọdún báyìí làwọn agbébọn ti ń ṣe ìkọlù káàkiri Nàìjíríà pàápàá lẹ́kùn àríwá Nàìjíríà. láìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ ló mà kéde àwọn agbébọn náà bí ikọ̀ agbésùmọ̀mí. ọ̀kan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tó máa ṣojú rẹ̀ òun náà mà tún bá oníròyìn sọ̀rọ̀. ó sọ wípé nǹkan bíi aago 5 sí 6 ìrọ̀lẹ́ làwọn agbébọn náà ya wọ ìlú náà tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀ èèyàn. ó ní àwọn tí máa ń gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù báyìí ní àwọn agbègbè míì ṣùgbọ́n tí àwọn kò mọ̀ pé ó máa padà kan àwọn náà lọ́jọ́ kan. a ò ní àwọn ẹ̀ṣọ́ ààbò kankan níbí à ń ké sí ìjọba láti tètè ràn wá lọ́wọ́ nítorí a ò mọ ipò táwọn èèyàn wa wà. ìyẹn àwọn tí wọ́n jí gbé wọ́n lé wa jáde kúrò nínú àwọn ilé wa níṣe ni wọ́n ń pa wá bí adìyẹ. ṣé ìjọba kò náání ẹ̀mí wa ni? ìjọba ń rí wọ́n sì ń gbọ́ nípa gbogbo àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ àmọ́ wọn ò ṣe nǹkan kan sí i. ẹlòmíràn tó náà tún bá oníròyìn sọ̀rọ̀ ó mà sọ wípé láti ìlú Kárì lòun ti gbọ́ nípa ìkọlù náà tí ó sì gbọ́ pé níṣe ni wọ́n ń dú àwọn èèyàn bí ìgbà tí wọ́n ń dú adìyẹ àti ewúrẹ́ o. ó ní inú igbó làwọn ti ń sa òkú àwọn èèyàn tí wọ́n pa àti pé òkú 42 làwọn ti sà báyìí. kí Ọlọ́run ọba Elédùmarè kó dákun kó dábọ̀ kó bá wa dá ètò ààbò tó péye padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o àánú Ọlọ́run ọba rèé kò ní dágbére nínú ayé mi àti yín o.